kí là ń kó orúkọ kan ló ń jẹ́ kí là ń kó ó ní irú orúkọ wo ni kí là ń kó irú orúkọ tá a bá ka oríṣiríṣi ìpín sísọ̀rí orúkọ. orúkọ àwọn àbíkú. ọmọ ẹ dá mi léegun ẹ̀yìn mo dáràn ẹ bá fún látẹ̀wọ́ ẹ bá fún látẹ̀wọ́. Yorùbá dùn lásà. àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò ní tí mú ní dúró kẹ́ni tó ra súyà òun ká tó mú òun náà ní sí mọ̀ fà ìlara àmọ́ tó bá ti di pé ọ̀rẹ́ ń ṣe lára èmi ò bá rọ̀ kó sásàlà kó tètè yẹra nítorí tó bá ló fi mọ́ sosùn ó fi mọ́ para yóò padà pa ọ́ lára àmọ́ náà wàá yẹra lẹ́ẹ̀kan náà ká má sọ wípé o ní ìgbéraga ká má sọ wípé ní kété tówó dọ́wọ́ rẹ ló bẹ̀rẹ̀ sí ní gara bọ́ọ̀rẹ́ bá dọ̀tá wọ́n lè pa ni pẹ̀lú ìbọn tí kò dọ̀tá. látún fi èyí kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Yorùbá wa èyí tá à ń gbé jáde fáyé rí lórí ìkànnì ní African Children's Network TV tí gbogbo ayé ti ń wò ó. a ní àǹfààní láti sọ fún yín pé gbogbo ilé ẹ̀kọ́ tí wọ́n bá fẹ́ kópa táwọn náà fẹ́ jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ wọn jáde dé àwọn ọmọ wa yìí ṣe jáde yìí wọ́n láǹfààní láti tẹ orúkọ ilé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ wá kópa tí wọ́n tẹ̀ sábẹ́ fọ́nrán tí wọ́n ń wò lọ́wọ́ yìí. orúkọ tèmi ni Bákàrè Saheed Ọláwálé jagunmólú èdè ní gbogbo ilẹ̀ kílẹ̀ Ọlọ́run ló dé èèyàn kọ́ ẹ ṣeun tẹ̀tẹ̀ ti sí wa lọ sí. ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá wa ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì ẹ má jẹ́ ká sì gbọ́dọ̀ máa sọ pé ọwọ́ kan wà àlàáfíà kò sí nǹkan tó ń jọwọ́ àlàáfíà ọwọ́ òsì ni Yorùbá ń pè é ìyàtọ̀ wà láàrin òṣì àti òsì òṣì ní àìríjẹ àìrímu àìrínà àìrínú kò ní dé bá wa o àmọ́ òsì òun ni pé ọwọ́ tó wà ní apá òsì báyìí àdàpè ọ̀rọ̀ là ń pè lálàáfíà kò sọ́wọ́ kan tí ì sọ́wọ́ àlàáfíà ẹ ṣeun gan ni lọ́wọ́ ọ̀tún mi. orúkọ mi ni Musa Farouk mo jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún. ṣé ẹ mọ̀ mẹ́tàdínlógún ní fígọ̀. bẹ́ẹ̀ni. kí ni mẹ́tàdínlógún. 70. ọkùnrin ti dé o. ìlú wo lẹ ti wá. ìlú Ìwó. ìlú Ìwó ọmọ olódò ọba. orúkọ mi ni Philip Deborah mo jẹ́ ọmọ ọdún 13. Philip Deborah kí ẹ tí ẹ lórúkọ Yorùbá kan tẹ́ ẹ tún jẹ́ yàtọ̀ sí Deborah lórúkọ méjì tí ó jẹ́ orúkọ gákégàtì. Ayọ̀mídé. ẹ rí bí Yorùbá ṣe ń pe orúkọ Ayọ̀mí ó ti dé ayọ̀ tí gbogbo wa ní òde o. ọmọ ìlú wo ni. ọmọ ìlú Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà òṣèré ọ̀ka ìlà ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún 13. ọmọ ọdún 13. orúkọ mi ń jẹ́ Ayẹni Abigail. Ayẹni Abigail tí ẹ lórúkọ Yorùbá gangan tán pè. bẹ́ẹ̀ni. kí ni. Tèmítáyọ̀. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó. ọmọ ọdún 15. 16 ní fígọ̀ 16. 16 ìlú wo lẹ ti wá. Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà di méjì Ìjẹ̀ṣà kan ní méjì wá ń wora àwọn ẹ̀rú ń bà kan tálẹ̀ ẹ̀rú ń bà náà méjèèjì. àmọ́ ẹ ṣe gan ni ó yá bá mi fún omi gan. orúkọ mi ni Tajudeen Ọpẹ́yẹmí. Tajudeen Ọpẹ́yẹmí gbogbo wa náà lọ pẹ́ òye nílẹ̀ ìgbẹ́ nílágbára Ọlọ́run. ọmọ ọdún mélòó ni. mo jẹ́ ọmọ ọdún 17. 17 fígọ̀ 17. 17. ẹ bá mi fún ọ látẹ̀wọ́. ìlú wo lẹ ti wá. ìlú Ìbàdàn. ìlú Ìbàdàn ó máa ti wá dá ọ. Ìwó Ìjẹ̀ṣà Ìbàdàn sẹ́ni pé gèrè pé ìpèjú lálàbí á ṣe dáadáa ẹ ṣe gan ni. ẹ jẹ́ ká tẹ̀síwájú ní orí ètò wa tẹ́ bá ti dé orí ètò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ ti láǹfààní láti mú ìbéèrè 10 ìyẹn ni pé 5 ó jẹ́ 10. lúbúlúbú ta ni ó lọ ọjà tó bá dalẹ̀. èmi ò lọ. lúbúlúbú ta ni ó lọ ọjà tó bá dalẹ̀ o. èmi ò lọ. gbogbo bá arọ yọ lóòkan bọ̀ bó ń bá lọ. mi ò lọ mọ́. gbogbo bá arọ yọ lóòkan bọ̀ bó ń bá lọ. mi ò lọ mọ́. kí ló wá dé. kò sí nǹkan kan. kò sí nǹkan kan. ìjẹ́ o bú mọ́ o. mo bú mọ́. ìmọ̀ládé. adésípò. ipò ṣẹ̀rẹ̀. ìṣẹ̀rẹ̀ ọmọyà àkókò òrìṣà aláyé alọ́run èkòló àjúbà rẹ̀rẹ̀ mògún onírè àfọ̀n ìyẹ́ àṣà òkè
òkè. òkè ilẹ̀. Kí ni jẹ́lẹ̀? ilẹ̀ òwú. Kí ni jẹ́ òwú? òwú aṣọ. Kí ni jẹ́ aṣọ? aṣọ mo ró ìró. aṣọ mo ró ìró. Yóò dáa pé ẹ̀yẹ pàtàkì fúnra ẹ̀ pàtàkì fúnra yín. Ọyẹ ẹja mú béèrè lọ́wọ́ ọ̀tún. Ẹ mú béèrè. Béèrè wo lẹ mú? 51. 51 àkànlò èdè ni. Sọ ìtumọ̀ àwọn àkànlò èdè wọ̀nyí. Kí ni ìtumọ̀ wọn tí n bá ti ń kà jáde? Lajú. Tí wọ́n bá ní lajú. Ṣe lónú àpẹẹrẹ. Wọ́n máa ti ń lajú. Ẹ̀rọ náà máa ti ń lajú. Kí ni ìtumọ̀ lajú? Òun náà ti ń gbọ́n. Ó ti ń gbọ́n, a lè sọ pé ó ti ń gbọ́n. Ó ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sí òsì. Ẹ bá mi fún látẹ̀wọ́. Ẹlẹ́ẹ̀kejì, lawọ́ tán bá léèyàn lawọ́. Kéèyàn má làwọn. Kéèyàn àkànlò èdè ilẹ̀ tó fi ń túmọ̀ àkànlò èdè. Ẹ fi ọ̀rọ̀ tó bá fúyẹ́ fi tú lawọ́. Ẹni tí ó ń ṣe tí kò díwọ́. Tó ń ṣe bí báwo ló ṣe ń ṣe. Bí Ó ń ṣiṣẹ́ àbí. bí tó bá rí ẹni tí ó ní tó ń fún. Ẹ fún látẹ̀wọ́. Láhùn tán bá léèyàn láhùn. Kéèyàn láhùn. Ó túmọ̀ sí ẹni tí kò kí ń fẹ́ fi tiẹ̀ lẹ̀. Ó mú mi. Ẹ bá fún látẹ̀wọ́. Tábà wá sọ pé lanu péyàn lanu ṣàkànlò èdè ni. Kéèyàn lànà. Kì í ṣe Àkànlò èdè. èdè ẹ fún wọn látẹ̀wọ́ fún láfẹ́. Tábà wo ilé ẹ̀kọ́ sápàtà lẹ́yìn ti wá. Àwọn àpáta wọ́n gbà dáadáa lajú. Tábà léèyàn lajú yẹn ó ti rí oríṣiríṣi àwọn nǹkan. Òun náà ti rí àwọn nǹkan tí ò rí. Lawọ́ ìyẹn tó já láàánú tó máa ń fún yàn ní nǹkan. Láàrún ìyẹn ni pé ó ní àwọn ìjàpá náà pè láwọn àtìmọ̀ nǹkan tó fi rọ́pò ìjàpá pé ẹni tó lárò òjì fún yàn ní nǹkan tiẹ̀. Àwọn tó bẹ̀yàn bá lanu. Ṣé la máa lanu sátẹ́gùn lálẹ́ yìí o kò sóúnjẹ? Ṣé àwọn ò ní lanu sátẹ́gùn lágbára Ọlọ́run? Kí àwọn ilé ẹ̀kọ́ kejì mú béèrè. Ìbéèrè wo lẹ mú? Ẹ mọ́wọ́ kúrò lẹ́rán. 34. Kí là ń kó? Orúkọ kan ló ń jẹ́ kí là ń kó. Ó ní irú orúkọ wo ni kí là ń kó? Irú orúkọ tá a bá ka oríṣiríṣi ìpín sísọ̀rí orúkọ, a ní orúkọ àmútọ̀runwá, a ní orúkọ kẹ́nìkan mo ti ràn yín lọ́wọ́. ìnagijẹ. Ìnagijẹ. Tá a bá ní ìnagijẹ, kí ni ìnagijẹ? òun ni orúkọ tí bàbá àti ìyá èèyàn ò sọyàn ṣùgbọ́n àwọn ará àdúgbò ló sọ yẹn. Ọmọ ẹ̀ tí ó dẹ̀ fún láti ó gba ìnagijẹ tó sọ àmọ́ kì í ṣe ìnagijẹ ni kí là ń kó. Ṣé ẹnìkejì fẹ́ràn lọ́wọ́? Ó jẹ́ orúkọ àbísọ. Àbísọ. Àmọ́ orúkọ àbísọ. Wọ́n sọ lórúkọ mi. Ó tún jẹ́ Ení. Ẹ̀ta. Ó tún jẹ́ orúkọ àmútọ̀runwá. Àrún. Tí àwọn ilé ẹ̀kọ́ àpáta kí wọ́n fi ṣèfàjẹ́. Ọmọ wo là ń pè ní kí là ń kó? Orúkọ àwọn àbíkú. Ọmọ ẹ dá mi léegun ẹ̀yìn. Mo dáràn. Ẹ bá fún látẹ̀wọ́. Ilé ẹ̀kọ́ àpáta ti fi ìbéèrè àwọn African Church Grammar School wọn ti fi ṣèfàjẹ́. Kí là ń kó? Orúkọ àbíkú ni. Gbọ́ orúkọ yẹn bá ṣe wọ́n jọ. Kí ni à ń kó? Ìtumọ̀ pé tá bá fẹ́ sọ pé òun kó nǹkan yẹn ni pé ó kó nǹkan jáde. Wọ́n fẹ́ ṣe ìsọmọ lórúkọ. Ẹ jẹ́ ká ṣe ìsọmọ lórúkọ, ká kó ọmọ jáde síta. Ọmọ tó ti wà nílé láti ọjọ́ yìí nígbà tí ọjọ́ ti fi tán wá gbé síta fáyérì. Kí ni àwa ń kó? Ọmọ yìí ti ń kú tipẹ́tipẹ́. Wọ́n wá tún ní kán tún ṣe ìsọmọ lórúkọ. Kí là ń kó ń bẹ̀? Ọmọ yóò tún kú padà. Má ṣe là á lórúkọ yẹn ní kí là ń kó. Orúkọ ara àbíkú ni tó jẹ́ kí ẹ̀gàn. Orúkọ búkú. Fáwọn orúkọ àbíkú kan wà tó le dáadáa. Wọ́n máa ń pè ní ajá doríkù. Ìyẹn ni pé òkú ẹ̀ tán jù fájá ajá jẹ́jẹ́ ó forí. Àwọn máa pè ní ìyá ajá. Kì í ṣe bóyá wọ́n ṣèṣekúṣe rẹ̀ bí kò ṣe rí pé ó ní ìfẹ́ kankan fi sọ́dẹ̀. Ẹ ṣe gan ni o. Àwọn olókùn tí ó mú béèrè. Àpáta ẹ mú béèrè. 19. 19. Àpèjúwe ìró kọ́nsọ́náǹtì. Ìró kọ́nsọ́náǹtì yìí ó ní kẹ́ ṣe àpèjúwe. Àwọn Gẹ̀ẹ́sì àwọn pé kán describe ẹ̀. Rí ẹ ṣe àpèjúwe rẹ̀. Rí ẹ sáà mọ̀ rí bí ìgbà náà bá lọ pé
ra nǹkan rí tó wà ń bẹ̀ rí ẹ ṣe àpèjúwe ẹ ṣàtúnkọ ilé àpèjúwe ìró fáwẹ́lì àti ìró kọ́nsọ́náǹtì ẹ ṣàpèjúwe ìró orí. Ó jẹ́ kọ́nsọ́náǹtì àìrọ́múpè. Fáwẹ́lì la máa ń lo irú yẹn fún àmọ́ tá a bá fẹ́ lò fún mo fẹ́ ràn lọ́wọ́ ọ̀yà rí ó jẹ́ èrò tí a máa ń pè láì tí ìdíwọ́ máa wà fún èmi. irọ́ ọmọ ẹ̀gán ti ń wọnú ẹ̀ lọ àmọ́ kò kàn mọ nǹkan tó fẹ́ lò ní nígbà ìbéèrè nípa àwọn African church kan fi ṣèfàjẹ́ rí ọmọ ẹ̀ ti ń wọ̀ rí tó bá jẹ́ pé kọ́nsọ́náǹtì kìnìkan ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀yin ará ilé ẹni pé mo ti gbìyànjú fún wọn àná wọn náà kí àwọn ilé ẹ̀kọ́ African church kẹ́kẹ́ ṣe bàjẹ́ àpèjúwe ìlú rí lẹ́yìn bá ṣàpèjúwe. àfẹ̀yìn fètè pé fèrègì pé fáwọn pé àfẹ̀yìn fètè pé fèrègì pé fíìmù pé fẹ́ẹ́nu pé ọlọ́run ló wọ́n gbìyànjú wípé wọ́n tiẹ̀ mọ nǹkan tá à ń sọ pé nǹkan tá à ń sọ làmọ́ wọn ò gbà kò sójú oró lórí ètò Yorùbá wẹ̀yìn náà ti mọ̀ wá bẹ́ẹ̀ mú owó ẹ̀ ń bá jẹ̀bi ẹjọ́ ẹ̀ dáadáa àwọn méjèèjì ni wọ́n ṣì tá a bá sọ̀rọ̀ nípa àpèjúwe ìró rí wọ́n ti kọ́ ilé ẹ̀kọ́ nǹkan mẹ́ta kan la gbọ́dọ̀ kọ́kọ́ wò mẹ́ àkọ́kọ́ ẹ jẹ́ á wo ipò àlàfo tánná òun ló máa ń jẹ́ ká mọ̀ bóyá akùnrin tàbí àìkùnrin ṣe é mọ̀dé tí tánná wà nù gògóńgò yín dábàá la gògóńgò yìí dábàá láti méjì kìíní kan wà bẹ́ẹ̀ tó dàbí ètè tó padé báyìí ó ní àlàfo lẹ́yìn òun ni tánná ibẹ̀ ni èémí máa ń gbà kọjá tí tánná bá ṣí sílẹ̀ èémí ò jáde wọ́ọ́rọ́wọ́ ìgbà yẹn láàpẹ̀ irú àìkùnrin voiceless nígbà tí tánná bá padé ìgbà yẹn láàpẹ̀ irú àkùnrin. Nǹkan kejì tá a tún lè lò nígbà tá a bá fẹ́ ṣàpèjúwe èrò kọ́nsọ́náǹtì wọn ní ibi ìṣẹ́nupè àwọn ni àwọn ẹ̀yà ara tá a lò tí a fi pè wọ́n bóyá ètè méjìlá là á fi pè ní àfèjì ètè pè bóyá èrìgì àtàwọn la lò àfèrìgì pè ṣe ti ń mọ nǹkan tá à ń sọ. ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀nà ìṣẹ́nupè àwọn ọ̀nà tí èémí gbà jáde ní ẹnu wa ṣé ìdíwọ́ wà fún mi ìmí wà tó pé a fún ẹnu wa ni ìmí wà tó ṣe yí pé ṣe la sí ẹnu wa délé ìmí wà tó ṣe la atẹ́gùn ń gbòrí àwọn kọjá tó ti yé yín. Bàbá máa fẹ́ ṣe àpèjúwe ìró orí tá a bá pè bí tẹ bá gbọ́ fún yín mú tẹ gbọ́ fún yín mú tó kì í dáadáa ẹ gbà mú délé ẹ máa mọ̀ bóyá ó ń gbọ̀n àbí ó gbọ̀n tẹ bá pè rí tí ẹ rí bó ń gbọ̀n láti pè ní ìró akùnyùn. Tọ́mà ibi ìṣẹ́nupè ẹ̀ ibo la lò tá a fi pè rí a rí pé àwọn wa lọ ń kan èrìgì á pè ní àfèrìgì pè Tọ́mà ọ̀nà ìṣẹ́nupè ẹ̀ bó ni àárẹ̀ hàn rí àrí bí àwọn aṣọ ṣe lélẹ̀ nígbà tí à ń pè ẹkún atẹ́kùn látẹ̀wẹ́ ẹkún atẹ́kùn látẹ̀wẹ́. Ẹ̀yin méjèèjì lẹ gbé gbáàgì ta ló ṣì ìbéèrè ẹ̀yin ló ní ìbéèrè náà tẹ̀ sí àwọn náà ẹ mú béèrè. Ìbéèrè keje. Ẹ ṣeun ìbéèrè keje kí ni ìbéèrè keje sọ ẹ ṣá lórí àwọn gírámà lónìí wa gírámà lẹ tún gbé gírámà lẹ gbé o. Ìbéèrè yìí sọ pé ẹ gbọ́ gbólóhùn yìí màá wá béèrè ìbéèrè lórí ẹ̀ ṣùgbọ́n kan ń bẹ láyé mi ṣùgbọ́n kan ń bẹ láyé mi. Ìbéèrè ni pé àwa fàlà sí ṣùgbọ́n ìsọ̀rí ọ̀rọ̀ wo ni ṣùgbọ́n ìsọ̀rí ọ̀rọ̀ wo ni dàpọ̀ oríṣiríṣi ìsọ̀rí ọ̀rọ̀ la ní nínú èdè Yorùbá ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ kìnìkan ìsọ̀rí ọ̀rọ̀ wo ni ṣùgbọ́n kan ń bẹ láyé mi. Wọ́n fàlà sí ṣùgbọ́n ẹ má pẹ́ o ìṣẹ́jú kan lẹ́nu o. ọ̀rọ̀ ìṣe. ẹ ṣe. Ní ilé ẹ̀kọ́ àpáta ẹbí ṣèfàjẹ́ ṣùgbọ́n kan bẹ láyé mi afàlà sí ṣùgbọ́n nínú gbólóhùn náà ìsọ̀rí ọ̀rọ̀ wo ni ṣùgbọ́n. Ọ̀rọ̀ atọ́kùn. Nítorí bẹ́ẹ̀ ti rátọ́kùn wájú yín
ẹ wá pè lọ́rọ̀ àtọ́ ẹ mọ̀ á gbà mí ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò mí láti lè ọ̀rọ̀ atọ́kùn kan o ṣùgbọ́n kan ń bẹ láyé o àfàlà sí ṣùgbọ́n nígbà táwọn olùkọ́ wa ń kọ́ wa ní ilé ẹ̀kọ́ wọ́n sọ fún wa pé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ti ń bẹ̀rẹ̀ gbólóhùn pé púpọ̀ wọn ni ọ̀rọ̀ orúkọ tó bá ti jẹ́ gbólóhùn ni ẹ wá rí ṣùgbọ́n tó wà ń bẹ ọ̀rọ̀ orúkọ ni ọ̀rọ̀ orúkọ kìíní kan orúkọ ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ ṣùgbọ́n ó wá wà láyé ẹni yẹn ọ̀rọ̀ orúkọ ni lóòótọ́ ó ti ń dá inú dúdú pé a ti mọ̀ pé ọ̀rọ̀ àsopọ̀ la máa ń gbọ́ pé ṣùgbọ́n adé àti ìgilé kan wá ṣùgbọ́n wọn kò àmọ́ ìsọ̀rí ọ̀rọ̀ kọjá abẹ́ a kò lè fún ìsọ̀rí ọ̀rọ̀ kan ní orúkọ pé orúkọ báyìí ni ó mọ jẹ́ àyàfi tá a bá ń lò nínú ọ̀rọ̀ òun náà ń pè ní àwọn Gẹ̀ẹ́sì pè ní principle of substitution àgbékalẹ̀ fíjìrọ̀ a gbọ́dọ̀ máa lò láàárín ọ̀rọ̀ ká tó mọ iṣẹ́ tí ìsọ̀rí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń ṣe ẹ̀yin náà gbọ́ báwọn oníkìsẹ́nì ṣe kọrin náà ṣùgbọ́n kan bẹ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wo ṣùgbọ́n Jábésì wo ṣùgbọ́n ayé àwa ṣùgbọ́n níbẹ̀ ni níbi tí wọ́n ti lóyún ọ̀rọ̀ orúkọ ni ṣóyé wa o ṣóyé wa o àmọ́ tó wáyé pé wọ́n wà lò lọ́nà mi tó sọ pé adé wá ṣùgbọ́n kò jẹun níbẹ̀ yẹn ṣẹ́ wo ló ṣe ọ̀rọ̀ àsopọ̀ tó ti yé yín ẹ pàtẹ́wọ́ fún mi. Ọ̀kàndínlọ́gọ́rùn-ún. Ọ̀kàndínlọ́gọ́rùn-ún. Kí ni ọgọ́rùn-ún? Ọ̀kàndínlọ́gọ́rùn-ún. Kí ni ìdí? Ìbéèrè yìí lọ láti inú àṣà. Èdè ìgbà. Táwọn bá ti gbà ẹ̀yẹ ìgbà pé gbà lọ́wọ́ mi. Ìbéèrè náà rọ̀. Kí ni ìdí tí àwọn ìdílé onílù fi máa ń tọrọ ọṣẹ àti kẹ̀ǹkẹ̀ǹ láti fi wẹ ọmọ wọn nígbà tí wọ́n bá bí? Kí ni ìdí? Torí kó má bàa tijú níbi òde eré. Orí ìlú ẹ bá pàtẹ́wọ́ fún mi bá. Ó gbé mi ṣubú ó ní olórí mi ò pé ìbéèrè àdáadáa wọn béèrè lọ́wọ́ ó gbà. Ìdí ni pé bọ́ọ̀mù ẹyẹ sì sọ kò sáwìí àwétúwé asẹ́kàn bẹ́ẹ̀ náà bá ti tọrọ ẹ̀ káàkiri ẹgbẹ́ tó bá ń tọrọ nǹkan ẹgbẹ́ tí ò bá ti nínú ń tọrọ nǹkan ìgbàgbọ́ Yorùbá wà ní pé tó bá fi irú nǹkan yìí èlò yìí tán péjọ yìí tán fi wẹ ọmọ náà gbàgbọ́ ni pé kò ní méjì tẹ bá dẹ̀ rí gbogbo àwọn àyàn má bínú lé o máa ti jù àìsọ̀jẹ̀ ká sojú ń tì ní ẹni arábáyá ní wọnú aṣọ ìyẹn ni pé èèyàn lè jọmọ eléégún kó wá sọ pé ojú ń tì o ẹni tá rẹ̀ bá yá dáadáa ní òpó sínú ẹ̀ tí ó máa jó ló máa léegún wọ̀ ṣòye wa o ẹ ṣe gan-an ẹ̀yin náà kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ ṣe ẹ mú béèrè. 110. 110 ẹ máa pè ní àádọ́fà. Ọgọ́fà ni 120 tẹ́bá lọ pé èyí pé 10 dín ẹ̀rọ sí ẹ̀yìn báyìí. Irú afọ̀ wo ni èyí? Afọ̀ yìí mo fẹ́ kà fún irú afọ̀ wo ni? Ẹ máa mọ nǹkan tí mo sọ ẹ máa fi bá fi ń kárẹ́ máa mọ̀ pé irú nǹkan wo ni. Ìyá ilé wa kò ní mẹjọ dá iwájú rẹ̀ gbígun ẹ̀kẹ́ rẹ̀ gbéńtọ́ ẹjọ́ àbòsí pọ̀ lẹ́nu rẹ̀. Irú afọ̀ yẹn kí ló túmọ̀ sí lójú yín? Ṣé orin ni? Ṣé òwe ni? Ṣé kinní kan ni lára àwọn nǹkan? Èébú. Ẹ bá fún látọ̀rọ̀. Ọ̀rẹ́ mi ó mú jẹni ní ilé ẹ̀kọ́ àpáta ẹnu béèrè. Ọ̀kànlénígba. Kí ni nǹkan tí ọ̀kànlénígba ń sọ fún wa pé ọ̀kànlénígba? Orò tí a fi ń mọ ọmọ àlè yàtọ̀ sí ọmọ ọkọ ní orò dáàṣì. Orò wo náà máa ń kí lórúkọ ẹ̀ tó máa ń jẹ́ ká mọ ọmọ àlè yàtọ̀ sọ́mọ ọkọ kó tó di pé àwọn òyìnbó wá sí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní àwùjọ Yorùbá láti ní nǹkan kan tí a fi ń dá ọmọ àlè mọ̀ yàtọ̀ sí DNA test tá à ń ṣe láyé òde òní. Ó ní orò kan tó máa ń ṣe nígbà náà lọ́ọ̀ tó fi mọ ọmọ àlè yàtọ̀ sọ́mọ ọkọ. Ẹ̀yin máa rò tó bá ti ṣì pé ìyá tètè kì lọ́rùn mọ́lẹ̀ bí ajá tó mú ẹran. Orò wo ni? Kí lorúkọ orò náà? Ifá ọmọ. Ẹ sọ̀rọ̀ sókè yóò fún irú. Ifá ọmọ.
rárá ilé ẹ̀kọ́ African Church ẹ fi ṣèfàjẹ́ ṣé ẹ mọ̀. tó bá jẹ́ ní ìdílé Ọ̀ṣun. Rárá bí orúkọ ọmọ ẹ fẹ́ gbà ó fẹ́ gbà pápá kéré àmọ́ mi ò ní fún fẹ́ gbà Ifá lọ́mọ Ifá ọmọ torí bó ti jìnnà síra nínú ìṣẹ̀lẹ̀ fún Ifá lọ́mọ ní òru tí wọ́n máa ń ṣe láti fi mọ ọmọ àlè yàtọ̀ sọ́mọ ọkọ. Ẹ lọ gbọ́ orin King Dr. Saheed Òṣùpá Ọ̀làjúdé, ẹ lọ gbọ́ dáadáa. Iṣẹ́ àṣetìlẹ́ wá nìyẹn o, ẹ lọ gbọ́ lórí ọjọ́ tẹ́ bá máa padà wá. Ẹ lọ gbọ́ tẹ́ bá ti gbọ́ èyí bá ṣe ń ṣe ìfàlọ́mọ́ bẹ̀. Nígbà tí ìyá bá bímọ tán, ní ọjọ́ kẹta sí ọjọ́ kẹrin tó bímọ ni yóò gbé ọmọ náà pọ̀n ní, yóò wọ aṣọ ilé ìkúrò, yóò wá rórò mọ́ yá, á fi pọn ọmọ náà. A wá máa da omi sókè láti orí òrùlé, a máa fi ẹ̀yìn ọmọ náà gba omi náà wọlé jáde lẹ́ẹ̀méjì. Tí ọmọ náà bá sunkún, ọmọ ọkọ ni. Tọ́mọ náà bá sunkún, ọmọ àlè ni. Bóò lẹ́yìn náà ṣe wá ń rò lọ́kàn ara yín pé ẹ tó bá domi sọ́mọ ó máa ṣe pé tẹ́lẹ̀ irọ́ tó bá jọ ọmọ àlè ẹ̀rín ni ó mọ ẹ̀rín. Kọ̀kúkú lè sọ̀rọ̀ náà pé ọmọ àlè yá lágbájá bí o. Àṣírí àwọn Yorùbá ni, sáyẹ́ǹsì Yorùbá la pè. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ mú béèrè. 24. Mo ti rí. Mẹ́rìnlélógún kí ló wà ńbẹ̀? Tẹ́ ẹ bá gbà kí n bínú sí yín. Kódà olùkọ́ yóò dìde níbi tán wà, yóò wá bùbálẹ̀ mọ́ ẹ lórí pé ẹ̀yin wọ́. Àmọ́ ẹ máa gbà. Ṣàlàyé lórí ìṣíhùn tàbí ìjẹ́yẹn nínú ètò ìgbéyàwó. Ìṣíhùn tàbí ìjẹ́yẹn náà pé nígbà tó ń kọ́ nílé ẹ̀kọ́ wọ́n ti kọ́ ní lóríṣiríṣi bá ń ṣe ìgbéyàwó ìbílẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìdílé kan ìgbójúsóde alárinà ìṣíhùn tàbí ìjẹ́yẹn kí ni ó ṣe yí ọ sí ṣàlàyé ní gbólóhùn kan méjì. Ẹni nígbà tí ẹbí ọkọ lọ yọjú sílé tó lọ bá àwọn ẹbí ìyàwó. Ìdáná nìyẹn wọ́n ti fẹ́ lọ mọ ara wọn fẹ́ dáná. Ẹ fi ṣe fàjẹ́ ilé ẹ̀kọ́ àpáta ìṣíhùn tàbí ìjẹ́yẹn. Lẹ́yìn tá a bá ti fọmọ fọ́kọ. Bẹ́ẹ̀ni ma. Àwọn ìdílé ó máa lọ lọ́wọ́ fábíà àyànmọ́ àwọn méjèèjì. Bí àyànmọ́ àwọn méjèèjì lè bá wọn mu. Tí fábá wá fọre, àwọn ẹbí ọkọ wọ́n máa dáná. Wọ́n máa lọ sí ilé ìyàwó, wọ́n máa gbé lọ sí ilé ìyàwó. Ṣùgbọ́n tí Ifá ò bá fọre, kò sí. Rárá, lórí ètò yìí pẹ̀lú nǹkan tẹ̀ ń sọ lọ́wọ́, Ifá ò fọre, Ifá ò fọ ire. Kí ni Ifá fọ̀? Ẹ wá bínú ẹ̀ babaláwo, gbogbo ìgbà ni Ifá máa ń fọre. Ẹ fẹ́ sọ̀rọ̀? Bí a kì í fún lórí ọ̀fẹ́ sí. Lẹ́yìn ìgbéyàwó tí ẹbí ọkọ tán bá ti wò pé bóyá ọmọ wọn bá ìyàwó rẹ̀ nílé, wọ́n ò ránṣẹ́ nǹkan odidi, wọ́n ò mú nǹkan odidi lọ sílé ìyàwó láti fi mọ oore. Irọ́ ló ń yà lọ. Kò gbà tá a bá sọ̀rọ̀ nípa ìṣíhùn tàbí ìjẹ́yẹn méjì ló pín sí. Àkọ́kọ́ ní ìgbà tó ṣe wípé ìyàwó ó ti gbà láti fẹ́ àfẹ́sọ́nà rẹ̀ ọkùnrin tó ti ránṣẹ́ ẹ̀bẹ̀ sí látijọ́ náà. Bá alárinà náà látijọ́ yìí síra wọn. Àmọ́ lọ́jọ́ tí afẹ́fẹ́ mójú ajé kò ní sọ̀rọ̀ pé kí ọkọ àti ìyàwó ríra wọn, wọ́n á kọ̀yìn síra wọn ní yálà lẹ́gbẹ̀ẹ́ ògiri tàbí níbi abẹ́ igi ọdán. Wọ́n á kọ̀yìn síra wọn. Kò tí ì sí àǹfààní àti máa múra wa lọ́wọ́ méjì bíbò ni bíbò ló bá ṣe nífẹ̀ẹ́ mi sí yádìí mọ́. Rárá wọn ò ní fọwọ́ kanra wọn.
a kàn sọ wípé ọkùnrin á sọ wípé bóò ni sọ ti gbọ́ sọ ti gbà bọ́ fẹ́ mi òun náà sọ wípé ojú mọ̀ tí yóò máa fọwọ́ sẹ́ẹ̀kì kílè kan náà mo ti gbọ́. Ìjọ tó sọ pé mo gbọ́ mo gbà ìṣeun àdéhùn tàbí ìjẹ́ mo ti gbọ́ ìyẹn ni àwọn ọmọ ayé òde òní lò tí wọ́n sọ pé say yes táwọn ọmọ sọ pé kí ló lè tó bẹ̀ gbogbo ẹ̀ náà ni a ti ṣe rí tẹ́lẹ̀ èlùbọ́ sì gbọdọ̀ rí arúgbó náà sògèrè kẹtì rí ọ̀làjú tó dé bá àwọn kan náà dẹ̀ tún gbé pé nígbà tí ẹbí ọkọ àtẹ̀bí ìyàwó tán bá ti jọ ṣàdéhùn pé káwọn ọmọ méjèèjì kan fẹ́ ra wọn omi ẹ̀kọ́ náà ni nípa tí wọ́n bá tó gùn. ká tó lọ nínú ìbéèrè méjì tó kù mo fẹ́ gbọ́ oríkì yín láti ìlú tẹ́ ẹ ti wá mo fẹ́ jẹ́ bóyá ní gbólóhùn 3 sí 4 bọ́ọ̀lù bá fi rẹ̀ lọ́rùn kọ́ kí dáadáa. Oríkì Ìjẹ̀ṣà, Ìjẹ̀ṣà òṣèré, onílé obì, ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ewele. Èmi ò lè kí àgbà Ìjẹ̀ṣà kí n má jòbì tó gbó. Ẹ bá fún látọ̀. Níbẹ̀ yẹn Ìjẹ̀ṣà òṣèré tí ó sọ ohun gangan ni a ṣe àtúnṣe kékeré sí. Ìjẹ̀ṣà olóore ni wọ́n máa ń sọ. Ìjẹ̀ṣà olóore ẹni ló ń jẹ́ òòrè. Àtìrìn ni ẹni tí àwọn Ìjẹ̀ṣà máa ń lò. Ìjẹ̀ṣà olóore ẹ bá mi wá àtìrìn lọ. Àwọn òpin òbí ni wọ́n jẹ lálẹ́ rẹ̀. Ẹ̀sùn àwọn ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ ṣe lálẹ́ jọ Ìjẹ̀ṣà ayẹyẹ jẹ́ sẹ́yẹ ló ń jẹ láyé ìsìn ẹ̀yìn ará Ìjẹ̀ṣà. Ọ̀dà ẹ jẹ́ ká tẹ̀síwájú ní apá òsì mi bíbí. Ẹ bẹ́ẹ̀ náà lọ́mọ Ìjẹ̀ṣà. Ẹ bá kí Ìjẹ̀ṣà ní gbólóhùn bíi 3 sí 4. Ìjẹ̀ṣà olóore, onílẹ̀ obì, ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká, ọmọ ẹlẹ́ni ewele. Ìjẹ̀ṣà orídìí ìṣáná, ilé lẹ́rú ọba tí múná roko. Ìyálọ́mọlóbì kan ọwọ́ ti ìwọ́, ìyálọ́mọlóbì kan ọwọ́ ti ìwọ́. Ìyá bá fẹ́ lawọ̀ sẹ́rù ẹ̀ ní, ìyá bá fẹ́ lawọ̀ ti gbó. Ọmọ ẹranko àfijẹ, ìyálọ́mọ òbòkun, ìyálọ́mọ ọ̀ṣun, ọmọ ọ̀wá. Mo lè sọ nípa Ìjẹ̀ṣà, ṣé kí n wí o? Mo lè sọ nípa Ìjẹ̀ṣà, ṣé kí ẹ bá pàtẹ́ ọmọ ẹ bá. Ẹ bá kí oríkì Ìbàdàn láàrin ìṣẹ́jú kan. Ìbàdàn mẹ́sì ọ̀gàn nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ológbòdú kẹrẹkọrí owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ìbàdàn méje tó fi ìkárà wájú lẹ́rú ogun kó ṣòkòtò ogun kó lọ́rin ogun kó bàdàn rí. Ìbàdàn ooo ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín yó ọmọ àjẹgbín jẹ karùn fọ́ọ̀rí mu. Ìbàdàn ló mọ òmọ láyípo ní bàbá Ìbàdàn. Ọ̀yà ẹ̀mú ìbéèrè kan tó kù fẹ́yìn ìbéèrè kan náà fẹ́yìn náà. 100. 6 bẹ́ẹ̀ àgbà 1 kan 2 kejì 2 kẹta 2 kẹrin 2 karùn ó sì múrí 5 kẹfà jẹ́ 100. Ṣàngó wọlé sí Kòso bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ Ṣàngó Olúkòso Ṣàngó wọlé sí Kòso ibo ni Ògún wọlé sí. Ibo lògún wọlé sí nígbà tí Ṣàngó bá wọlé sí Kòso ibo lògún wọlé sí. Gbogbo ẹ̀ láti kọ́ wa nígbà tá à ń ṣe òrìṣà ní ilẹ̀ Yorùbá láti kọ́ wa ní ẹni tó bá mọ̀ táwọn ilé bá mọ̀ 1 2 Onírè. Sọ sókè dáadáa sọ sókè. Onírè. Ṣé onírè ni àgbo oníbọn ṣe ń pè ojú ọ̀nà náà lọ? Máa fún látẹ̀wọ́ máa fún ó gbìyàn torí ó ti di méjì kó máa rí báwọn ará ilé wa fà mí lásọjà lọ́jọ́ ló bá rí mi nígboro. Ire ni Ògún wọlé sí àmọ́ níbi oríkì ló ti mú pé Ògún onírè ọkọ mi Ògún onírè ìyẹn ni pé Ire nílùú kan ní ìpínlẹ̀ Èkìtì ní Ire wà ibẹ̀ ló wọlé sí. Nàbíkì ní Ògún onírè ọkọ mi Ògún ló ní gbá Ògún ló làwọ Ògún ló ní gbó Ògún ló lọ dán Ògún mọ̀mọ̀ jẹ́ arọ́ yìnyín rẹ̀ lọ́nà jẹ́ arọ́ yìnyín ó gbà
ẹ jẹ́ kí àwọn ilé ẹ̀kọ́ African Church kí wọ́n fi ìbéèrè tiwọn náà ṣe fi ìbéèrè wo lẹ mú. Ọ̀rìnlénírínwó ó béèrè pé fi àmì hùn sí orí ọ̀rọ̀ yìí láì ronú lẹ́ẹ̀mejì kó kàn sáré fàmì sí. Àpèrè àwọn ẹgbẹ́ ó ti gorí àpèrè bàbá rẹ̀. Àpèrè fàmì sórí àpèrè. Bọ́ọ̀lù ṣe máa fẹ́ sí. Sọ pé ó ti lọ. Ẹ̀yin ilé ẹ̀kọ́ àpáta ẹ fàmì sórí àpèrè. Sọ sókè dáadáa kí n má yọ ẹ̀fún látẹ̀wọ́. Dò àmì òun kò lé tá a bá ti pèsè iná yóò mú ti inú rẹ̀ jáde. Dò àmì ìsàlẹ̀ tó jẹ́ dò ó máa ń kí dáadáa. Àmì òkè tó jẹ́ mí á jẹ́ àmì rí tó jẹ́ àmì àárín ó máa jẹ́ adúpẹ́ arúgbó arí ìtú ògùn bàjẹ́ bá a bá gbálé bá a gbáta àtàlà darí rẹ̀ sí ìpèpéjú làlàbìlà àti gèlè tẹ́ bá wo àwọn omidan wa ẹríbi tí wọ́n lè dé bí gèlè tàbí fìlà bá ti kọjá àpéǹpéjú yóò di bàbá mọ̀mọ́ sí òsì nǹkan. A ti bẹ̀rẹ̀ látàárọ̀ a sì dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ farabalẹ̀ tí ẹ fi wo ètò yìí àmọ́ ẹ mọ́ ti lọ ẹ jẹ́ á pín ẹ̀bùn fún àwọn ọmọ yìí kí a sì ka ohun tí wọ́n gbà sétí yín. Ìbéèrè 10 ni àwọn méjèèjì gbìyànjú láti dáhùn lórí ètò Yorùbá wa. Àwọn ilé ẹ̀kọ́ African Church Grammar School wọ́n gba ìbéèrè kan nínú 10. Àwọn ilé ẹ̀kọ́ Àpáta Community Grammar School wọ́n gba ìbéèrè 4. Tí a bá wò ó táàrin ṣe èrú a rí pé ilé ẹ̀kọ́ Àpáta Grammar School ni ó gbégbá orókè. Bá mi fún ọ látẹ̀wọ́ látẹ̀wọ́. Ní ilé ẹ̀kọ́ kejì àwọn ní African Church Grammar School àwọn ló gbé ipò kejì ní orí ètò yìí. Ẹ bá mi fún àwọn náà látẹ̀wọ́. Ẹ̀ka ní nígbà láàárín àwọn ọkùnrin ọ̀pọ̀ èèyàn ló wà tí ò lè mọ̀ bẹ́ẹ̀ àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ rí tí wọ́n ti sá nígbà tá a kù wọ́n lórí ètò. Ẹ jẹ́ ń bá yín gbé ẹ̀bùn yín jáde síta. Ẹ̀bùn ni ẹ bá wa gbà bẹ́ẹ̀ nítorí pé gbogbo nǹkan tá à ń ṣe yìí kò sí olùrànlọ́wọ́ o Olódùmarè ló ń ràn wá lọ́wọ́ o a máa ń ṣe láti fi gbé èdè àti àṣà Yorùbá ga ní ẹgbà ẹ ṣe mọ ẹnìkejì bẹ́ẹ̀ náà ló ṣe wà ń bẹ̀ o bẹ́ẹ̀ náà ló ṣe ṣe ẹgbà ẹ̀bùn fún àwọn ẹni tó gbé ipò kínní lélẹ́yìí ó yàtọ̀ sí títí àwọn tó gbé ipò kejì gẹ́gẹ́ bí a ti ṣe ìgbéyàwó. Ẹ ṣeun bọ̀dá ẹ bá àbọ̀wọ̀ bàbẹ̀ wọ́n fọwọ́ mi kò tí yan gúgúrú bẹ́ẹ̀gún ẹgbà ẹ ṣeun gan-an o. Orúkọ ẹni tó ti ń bá ń sọ̀rọ̀ látàárọ̀ náà ni Bákàrè Sáì Ọláwálé ti létí pé ọmọ aríjó mọ̀ jẹun léèrè nímọ̀ kó yàgò lọ́nà tàgò ìgbà mo bólú yàgò tí ìbólú jí ń kọ́ mo bólú jí tán olótú yọmi lẹ́nu títí gbàmí tẹ́tù máa pàdé lórí ètò ní ètò wa lórí Yorùbá wa yìí náà la wà á lọ síbi kankan ó dìgbà kan náà.